lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun Light. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun Light. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun Light TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun Light TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ó yẹ kí n ti sọ̀rọ̀ látàárọ̀. Sallu alayhi wa sallamu. Wọ́n sọ bàbá wa máa wí. Torí tí bá ti sọ̀rọ̀ tán, ara mi lè má balẹ̀ tí mufti ọba ti dé. Nígbà tí mufti sì ti dé, àjọ wọ ìdìbàtà wọ̀ dání. Ó yà ilẹ̀ ní tó sùn lónìí. Mo kàn lè pààrọ̀ lé. Mo lè pààrọ̀ lé nítorí tí mo sùn lánàá, mo lè kẹ́rù mi kí n bọ́ lọ́dọ̀ aládẹ̀ mi. Àjọ ní gbogbo ẹ̀ ní ìwọ́n tó ní òní kẹ̀kẹ́ lọ́rin orí báyìí. Kó máa yí ọ báwọn. Màmá! Bàbá mufti mo kí yín, ẹ̀yin ni mo fẹ́ kí. Mo kà á fẹ́ dojú kíkí mi o. Mo fẹ́ dojú rẹ̀ kọ́ ẹ́, mo fẹ́ jẹ́ ọjọ́ jẹ́ láàrin mi àti. Mo ti ṣe wá sí lálẹ́ àná, kódà ní òjò ewé láwà ní lónìí. Máa mú múra táwọn ọmọ mi ní sèdè ewé láwà ní mo ní mufti lónìí láwà ní dùnú. Èyí máa ń bá yẹn jà sí nǹkan. Mo fẹ́ jíjẹ, mo fẹ́ bùjẹ. Nù sàwámà yìí. Mo bùjẹ nù sàwámà yìí. Bàbá wa lè àmọ́ wí Ọlọ́run ní dáre ẹ̀yin méjèèjì rú. Àmín. Àmọ́ bẹ́ẹ̀ ṣe tí ń fi ń dábàá Ọlọ́run ti ẹ̀ pa wá náà sí. Ẹ fi mí sì kẹta, ẹ kú màgbẹ́nu mi ọ̀mà nù. Bàbá Jánásì àgbà ẹ yọ̀ǹda ẹni wọ́n fi mí sì kẹta. Àrùn mẹ́ta ní ẹni ìdọ̀bẹ̀ ẹnu méjì a máa dọ̀bẹ̀ ẹnu ẹjẹ́ mi ọjẹ́lẹ̀ kẹta. Àrùn tèmi lè jẹ́ kéke tọ́bẹ̀ bá ti fẹ́ dànù yọ máa fẹnu gùn. Òfin nẹ́ẹ̀sì. Bàbá mufti. Akímọ́rú. Òfin nẹ́ẹ̀sì àjùmọ̀. Òfin nẹ́ẹ̀sì. Ẹjọ́ tọ́lọ́ lóun ọ̀dà yín lọ dá yín. Òfin nẹ́ẹ̀sì àlìfọ̀. Tí n bá sọ̀rọ̀ nípa mufti, àwọn èèyàn ó ṣe rọ́ọ̀bù ẹ̀. Èmi ò sì lè pé ọmọ ṣe rọ́ọ̀bù ẹ̀ síbí wọ́n ní síbà wáyé. O lè ṣe nǹkan ọba fẹ́ lórí ẹ̀. Téèyàn bá ti tán síra rẹ̀ èèyàn lọ́rùn, o ò ní láti wo àṣìṣe rẹ̀. Yorùbá ní ẹni tá a bàbá gbé àìfurasí, ẹni tá a fà furasí àdéhìbá gbé. Bàbá mufti, àmẹ́mi náà dá ẹlẹ́bi gan o. Ayé ọ̀gbọ̀dọ̀ máa pariwo yan ẹ̀yin náà ṣe pọ́tọ́pọ̀tọ́ báyìí. Káyì! Lórí tẹ̀ ń kó gbogbo ẹ̀. Ẹ lè ń kó. Ẹ wá láàrin ìbínú ẹ tí ọba bínú ò lè wà lùjẹ́ náà. Òfin nẹ́ẹ̀sì àkímọ́rú. Gbàgbé ẹ̀ mú túbí gẹ̀ẹ́sì kún kí ṣe lórí ọ̀rọ̀ mufti. Yọ́ máa dá fún mufti sí ìwọ máa bínú. Òfin nẹ́ẹ̀sì àjùmọ̀. Ẹjọ́ bàbá mufti kò sí sport tẹ̀yàn ti rí tí ló lè rún yàn. Ẹ̀jẹ̀ agbọ́rọ̀ humanity, humanity kò sí sport tẹ̀yàn ti lè rí. Ẹ tẹ̀lé lábùjá ń dòní, èmi gan tí mo ṣe ní mo nífẹ̀ẹ́ yín tó ara mi kù máa sọ pé mufti náà. Ẹ má bẹ́ẹ̀ ṣe wọlé ni ẹ ti yàgbẹ́ yìí mà pé rùn. Ẹ ti bá ń yàgbẹ́ kò ní mà pé rùn. Ẹ ti bá ń bẹ́ gbọ́dọ̀ náà mà pé ta ni ń bẹ́ toilet. Ẹ̀yin tọ́lọ̀ ń sọ̀rọ̀ fún ẹ̀ lè má bó ṣe tó. Yorùbá ní ẹni tí ń jèsúrú ọ̀mọ ìyèsúrú bí ẹni tí ń wọwọ́ rẹ̀ lọ́nà ẹnu. Ẹ ti pọ̀ jùlọ fàbínú, àmì ètè mi ọ̀sọ̀ fún mi pé ẹ máa pọ̀ lọ. Òfin nẹ́ẹ̀sì àlìfọ̀ láàrin àgbẹ̀ òbí ìdí. Téèyàn bá rí oore tí Ọlọ́run ṣe fún ìlú Ìlọrin, dandan ni kẹ́ni tí ọ̀bá lọrin kó bínú. Bàbá Aládẹ̀mí lójú òkú yìí, Ọlọ́run kẹ́mi. Ẹ mọ bí wọ́n bá dé ni. Ní ti gíga, Ọlọ́run wá dá gbogbo yín jọ nínú ìlú Ìlọrin. Inú fi jẹ́ pé ni tí ọ̀bá gbà fún yín yóò dààmú.
mo gbà ní mi wà bí lónìí o total submission ni o tí n bá sọ̀rọ̀ káfíńdèsì àwọn èèyàn yànnú yunifásitì kan ló ègbò Brinte yunifásitì àbí kan wọn làwọn fún mi ní àwọ́ọ̀dù doctorate lónìí wọn ni wọn ò kàwé dé doctorate wọn ni wọn á máa gbà honorary doctorate kódà ká àwọn ń bẹ nínú mọ́tò ń máa bẹ̀rẹ̀ wọn làwọn ti bẹ̀rẹ̀ mú ní ẹ máa bá lọ àti hálí àfa wa àti hálí àfa wa gbangba bí mo ti ṣàdéhùn pé wọn lọ Ìlọrin. má wulẹ̀ sí lọ ní torí wọn bẹ́ẹ̀ nǹkan bí ti lọ lónìí ẹ̀ ń wú lẹ́nu ẹ̀ sì tara yín ni tọ́wá tó wù mí mo lè má lọ lọ́la Sunday kí èkó sọ́ọ̀tì mo fowó gbalẹ̀ Olúwa mi. mo sọ́ọ̀tì Olúwa mi. mo fowó gbalẹ̀ lọ́dẹ̀ sì ti ń rìn kí irú yàrá tí a fún ilé yìí èrò bẹ́ẹ̀ sunrú ẹ̀ Abẹ́jà máa sọ̀rọ̀ lọ. ọdẹ sùn dáadáa ó lè pẹ́ o tó rírú ẹ̀ bàbá wa rẹ̀ a máa wí lórí kẹlẹ̀ mi bẹ́ẹ̀ sọ ọmọ jẹ́wà jíǹsà tèmi alikẹ́lìbù wàlẹ̀ ìnzán ayúhùmá afdol Allah. bàbá jánẹ́sì mo sọ̀rọ̀ yín lẹ́yìn lálẹ́ àná mo ní kò sí déèlé wá dùn lọ́rin mọ́ lọ́rin ti nílé mọ́mù wọ́n ti ní ìmọ̀mù gàbàrí wọ́n ti ní mọ́mù mọ́lé wọ́n ti ní mufasiru wọ́n ti lájà kódà wọ́n ti láàfà arábànà ọba lọ fẹ́ torí arábànà wà lọ ní ọ̀fọ̀ bólẹ̀ torí wọ́n ti láàfà arábànà ti jẹ́jẹ́ wọ́n ti ní mufti jẹ́ kódà wọ́n ní sẹ́ríkì sálámà gbogbo nǹkan ni ẹ ti ní àfikọ́ gbà fọ́lọ́ àwọn tí ń bẹ wájú yẹn káyọ̀ láti tò lẹ́yìn wọn kí wọn náà máa jayé lọ ẹjọ́ ẹjẹ àgbàdo ọ̀rọ̀ ọjọ́ orí ọmọ ọdún wo ni kí ni tiẹ̀ ebó náà ti sọ ọdún rẹ̀ ebó ṣe bá dé ọsọ yọ ọdún tọ́da ìbànújẹ́ lọ́jọ́ orí ipò làgbà kí àwọn máa pín ọjọ́ orí fún bàbá àmọ́ wí mo béèrè kan mi tí rẹ ni dá mi lóhùn rẹ nínú ajá nínú èèyàn ta ló lóore jù kàn yìí ta ló wúlò jù àwọn obìnrin tí wọn ní làákàyè ti ń dá mi lóhùn alakẹ́lìbò afdọ́lù minal insan ajá wúlò dè èèyàn lọ ẹ̀yìn yẹn wúlò kò sí tí ò jẹ́ wúlò ju pé ẹ̀ mọ́re ọmọge wú ṣe àfà ó sì lọ gbé olúgbò jáde jama ń ṣẹlẹ̀ máa mú ọ̀rẹ́ lọ gbé olúgbò ṣẹlẹ̀ mẹ́wàá mi ti gbé ní gbé òun wá kó ẹ̀dọ́ ọmọge ṣe ìmáàmù ìjàmá ṣe ìmáàmù sì lọ gbé olúgbò jáde ó nílùú pé mo lé ọgbọ́ ẹnu mọ́tò tó bá bọ́ ẹnu mọ́tò ká ló ṣe sínú ọmọ rẹ̀ káyì àwọn ọ̀rẹ́ méjì ni wọ́n jọjọ́ rìn Olúwa mi. ìkànjọba èyí tọ́jọba ọ̀rẹ́ rẹ̀ wá gbà fún pé a máa tẹ̀lé ọ náà ni ìlódé tá à ní tẹ̀lé ọ ọwọ́ tẹ̀lé for complete 27 years ìyá máa sọ̀rọ̀ wájú ẹni tí ọjà mufti lójoojú yìí gbogbo òkè ọ̀rọ̀ tó ní receipt ni mò ń bọ́ sọ ọwọ́ sin ọ̀rẹ́ rẹ̀ yẹn ìrànkà déédéé rẹ̀ kò wọ́ báwọn jọ lọ primary school ní fún 27 years ọwọ́ àṣẹ lọ́jọ́ kan ipò ọba wa gùn ọwọ́ àpè àwọn dòngárì ó ní kí wọ́n mú un lọ sí ẹ̀kúlé níbi àwọn ajá tó ń sè kí wọ́n lọ sọ sáàrin ajá kájá ó jẹ káyì orílẹ̀-èdè ṣẹ̀ríà rẹ̀ nu. arákùnrin wa ní ọ̀rẹ́ wa kábíyèsí ẹ má bínú mo mọ̀ pé mo lè mọ̀ pé ajá máa jẹ mí bọ́tẹ́ fún mi ní jọ́ méje ẹ fún mi ní sàbọ̀ àtúnláyàn tọ́ba díjọ́ mẹ́jọ òní ẹ lọ sọ mí sọ́dọ̀ àwọn ajá ọba wa grant yẹ ó ló fún níjọ́ méje láàárọ̀ ìwà ń gbé oúnjẹ lọ fún àwọn ajá ó ní kí wọ́n jẹ́ kó wọ́n lọ máa tọ́jú àwọn ajá o sódà àtijọ́ tí wọ́n bá pa òun kí wọ́n lè ní stamina kí wọ́n lè lókun là ìwà ń gbé oúnjẹ lọ fún àwọn ajá jojúmọ́ títí ó fi dijọ́ méje ìgbà wa dijọ́ kẹjọ wọ́n wá ń ṣètò bí wọ́n ṣe mú lọ sí ọ̀dọ̀ àwọn ajá tí wọ́n pàjẹ́ wọ́n wá mú un gbà tẹ́ mú débẹ̀ wọ́n wá taari rẹ̀ nulẹ̀ wọ́n wá rí báwọn ajá wá ń sún sẹ́yìn àwọn ajá wá ń sún sẹ́yìn wọ́n wá ń bá a ṣeré wọ́n wá fi rú yọ wọ́n wá rìn mọ́ inú wọn ń dùn pẹ̀lú rẹ̀ wọ́n ń fò mọ́ làwọn yẹn bá sáré lọ sọ́dọ̀ ọba
pé ajá ò mọ̀ jẹ́ ajá mọ̀ ń yọ̀ ọmọ ni ìkan nínú àwọn àgbàlagbà ìlọ́wọ́ sọ fún wa pé ajá ń moore jèèyàn lọ. Ó ní ó sìn ọ́ fún 27 years ó sìn ọ́ lọ́jọ́ kan oníkájá ọ̀pá jẹ ó sin ajá fún ọjọ́ méje ọwọ́ abọ́ sáàrin ajá àwọn ajá wa láwọn ò lè polóore àwọn gbogbo ẹnà ni mo pa fún ọba àtútù lọ máa ṣe rọ́ọ̀bù rẹ̀ gbogbo ẹ̀yin tí wọ́n ń ṣe lóore tẹ́ ẹ̀ mọ́ọ́re tóore bá sọnù yẹn á máa fi lè gún wa o. Bàbá àmọ́ wí ọlọ́run tí ń sẹ̀sán fún yín náà ní kẹjọ́ máa sẹ̀sán. Bàbá mufti ọlọ́run tí ń sẹ̀sán fún yín náà ní kẹjọ́ máa sẹ̀sán. Bàbá ọlọ́run kẹ́mi ọba tí ń sẹ̀sán fún yín náà ní kẹjọ́ máa sẹ̀sán. Gbogbo ẹni tẹ́ ẹ̀ nàró ni á ní kádàrá àwọn ẹ̀ ń lò. Gbogbo èèyàn tẹ́ ẹ sọ́ de èèyàn lọ́lọ́run ti padà já mo ti já kò lẹ́yìn wọn ẹ̀yin wọn tó sì já ẹnu tẹ́lá lọ́ padà já sí. Ẹnu tẹ́lá lọ́ padà já sí. Gbogbo ẹni tí ọba ìsá àfáàdẹ́gà ìzánù. Bìfà ìdá tí minali olúwe fàlásì mùsùkìrà ó abada. Bẹ́ẹ̀ bá lè gbìyànjú tẹ́ bá sàwọn náà de èèyàn ẹnu tí a ó máa nu o. Àwọn òní bíbí sú yó. Àwọn òní dọ́mọ yahoo tó dé mọ́kàtí lọ́lẹ̀ kò má ṣe tání o. Tó fojú olóore gúngi wọn náà má fojú olóore gúngi gbogbo ẹ̀yin obìnrin ẹ má fojú ọkọ yín gúngi wọn rán mọ́kà oníṣojú mọ́kà lọ nìyẹn kí ẹrẹ́ lẹ́wọ̀n ìwé yẹn ní ẹrẹ́ lọ́rùn ọwọ́ aníṣojú mọ́kà lọ ni eléyìí ọlọ́mọdé ọjà sí ma. Àmín ṣe. Bàbá wa máa ń wí àlífà gbogbogbò ọlọ́mọdé ayẹ̀rẹ́ àyè yín. Àmín. Ọlọ́ànábì lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Bàbá ọlọ́run kẹ́mi ọlọ́run ó ṣe bẹ́ẹ̀. Àmín. Bàbá wa mú tí ọlọ́run ó ṣe bẹ́ẹ̀. Àmín. Bàbá wa jánẹ́sì ọlọ́run ó ṣe bẹ́ẹ̀. Àmín. Gbogbo ẹ̀yin mọ̀yẹ̀mọ̀yẹ̀ tẹ wà ńlẹ̀ tẹ́síkọ́m àbí. Bẹ́ẹ̀ni gbogbo. Máa mo tiẹ̀ délé mọ̀ á wò pé eléyìí ò lè jẹ́ tẹ́síkọ́m ti mínísírì. Àwọn EFCC ó ti wá gbé tọrọ náà ọba yìí owó jẹ́ ń bí lánàá. Okay. Mo rò pé owó tí ò ní EFCC lónìí ẹ̀ ní parẹ́ o. Àmín. Ẹ̀ ní parun o. Àmín. Ọlọ́run ní jẹ́ ọ̀rẹ́ yìí o. Àmín. Ẹ̀ ní sọ pé ẹ̀ sí máa o. Àmín. Ọlá Qur'an al-Azim. Àmín. Subhana rabbika.